Ìṣẹ̀ṣe TV. Àyàwó àyàtọ̀ ọmọ ìlú ọ̀sìn pé èyí ni ọ̀rọ̀ ìsítí ti ọ̀sẹ̀ yìí. Wọ́n ní kí a sọ̀rọ̀ nípa ojú kòkòrò, pé kí ni ó jẹ́ ojú kòkòrò, kí ni ọ̀kánjúà, tí ẹ̀dá bá ní ojú kòkòrò, tí ẹ̀dá bá ní ọ̀kánjúà, kí ni ó máa padà já sí fún irú ẹni bẹ́ẹ̀. Ojú kòkòrò kì í ṣe tí ó dára. Tí a ń pè ní ojú kòkòrò ni wípé kí èèyàn ní ìwọ̀ra nǹkan oní nǹkan, tí èèyàn bá ti kúndùn nǹkan lákùndùn jù, yálà èèyàn ní nǹkan tèèyàn ọwá tún rí tẹni ẹlẹ́ni òtún bẹjú wò ó. Ẹni tó bá ní ojú kòkòrò ó ti ní ọ̀kánjúà. Ifá ò lè fi ara mọ́ kó má wàá dàbí àròsọ. Ẹ jẹ́ ká lọ sínú odù Ifá kan tí ó sọ̀rọ̀ ó sì ṣàlàyé pé àtọkùnrin ni àtobìnrin ni àti ọmọdé ni àti àgbàlagbà ni pé kí a má ṣe ojú kòkòrò. Ojú kòkòrò kò dá, ó máa ń padà já sí ikú òjijì ni. Fún òní bá wọn tó òjijì o. Ẹ jẹ́ ká lọ sínú odù Ifá ìka lọ́wọ́ ọ̀tún òtúrá lọ́wọ́ òsì táwọn awórúpè ní ìka aláparò. Ifá ní agbégúlérí ńláwọ agbégẹnídẹ, agbégẹnídẹ ńláwọ ọ̀gbọ̀rọ̀ òkun, ọ̀gbọ̀rọ̀ òkun òun ní sáwọ Olúkun Sẹ̀rín Adé. Àwọn ló ṣe fá fún Olúkun Sẹ̀rín Adé ọba ńlá àánú omi àjífìlùkì. Olúkun Sẹ̀rín Adé tí bá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí, òun ni ojú ọmọ pọ́n ọba ní ọba inú omi ni Olúkun Sẹ̀rín Adé. Ojú ọmọ wà ń pọn, òun ṣe lè dọdọ wọn náà báyìí ló méjì kẹta ló gbogbo aláwo lọ sí. Wọ́n ní kó rúbọ o pé yóò di ọlọ́mọ òpè, ọmọ tí sì ń bọ̀ ọmọ obìnrin ni. Ifá tí àwọn bàbá kì fún àwọn babaláwo kì fún lọ́jọ́ náà, Ifá náà ṣe ó bí ọmọ náà ó jẹ́ ọmọ obìnrin. Ọmọ náà ó rẹwà púpọ̀. Orúkọ wo la sọ ọmọ tí ó dára tó rẹwà tó báyìí? Wọ́n ní wọ́n sọ ní ère inú òkun. Wọ́n ní wọ́n sọ ní ère inú òkun. Wọ́n sọ ọmọ náà ní ère lókun. Ọmọ náà dára, ó rẹwà, alágbára ọmọ ni. Ọmọ náà kò tètè rọ́kọ fẹ́. Ọdún yí lọ́dún, oṣù yí lóṣù, ọjọ́ yí lọ́jọ́. Ó wá lọ rèé ké sí àwọn ọ̀kálọ́kárà ẹ̀ ló sì bá rí bí. Àwọn èrè lọ́kàrà rẹ̀ ló sì bá nàrí àwọn alákàn àbíká túyàtúyà. Àwọn yìí ni wọ́n ṣe fá fún ère lókun. Wọ́n ní kó rúbọ o pé yóò ní ibùjókòó ayọ̀, pé ètùtù ni kó máa ṣe lẹ̀. Gbogbo tí wọ́n ní kí ère lókun ó ṣe, gbogbo ẹ̀ náà ló ṣe. Àwọn ọ̀gán ní gbèbúlẹ̀ ní fẹnu ara rẹ̀ so àwọn ló ṣe fá fún Lákíọ̀ èyí tí sọmọkùnrin Ẹ̀gbá Aláké. Lákíọ̀ náà ló sùn oorun ọ̀kánjú. Nǹkan ohun tí ọ̀dà yìí ó ṣe lè dá. Àpẹẹrẹ tó ń rí lójú oorun yìí ọ̀sẹ̀lẹ̀ sóhun lójú ayé ló méjì kẹta ló gbogbo aláwo lọ sí. Wọ́n ní wọ́n Lákíọ̀, wọ́n ní wọ́n sì ojú kòkòrò, wọ́n ní wọ́n máa ń ṣe ọ̀kánjúà o, wọ́n ní wọ́n ṣe ìwọ̀ra o, wọ́n ní pàápàá jùlọ ń tọ́ ọmọ jẹ ọ̀ ṣọ́ra fún. Lẹ́nu lọ́lọ́ yìí o, ọ̀ ṣọ́ra fún obìnrin Lákíọ̀.
ó ní obìnrin kó wọn má lójú kòkòrò. Kí náà babaláwo ń sọ? Àlá lòun ńlá. Ẹ sọ tí màá ṣe tálà nǹkan tí ọ̀dà tí òfin ní ṣẹlẹ̀ sóhun. Ẹ ló wọn má lójú kòkòrò. Bó lójú kòkòrò bó ló ṣe papọ̀ mọ́ tóun sọ. Bó ní ìwọra bó ló ṣe papọ̀ mọ́ àlá tóun lá. Àwọn babaláwo yìí mo rò pé wọ́n kàn wá tí wọ́n jẹ lásán ni. Àìgbọ́ àìrí àwọn Lákíọ̀ ó pe awoleke òun pèsè ọ̀daràn lórí. Ọ̀pọ̀ àwọn ìyá mi láti ló sára ọwọ́ ọ̀run yànyànyàn bí ẹni tí ò lè kú mọ́. Lákíọ̀ gbọ́. Ìgbà tó tábù sí gàdà, eré lókun bí ó ti máa ń lọ láti ibì kan síbì kan, eré lókun kọjá lọ. Lákíọ̀ náà, ọmọkùnrin Ẹ̀gbá Lákíọ̀ náà kọjá lọ. Wọ́n pàdé, ojú wọn ṣe mẹ́rin. Ojú Lákíọ̀ ó ti mú eré lókun torí obìnrin tó rẹwà ní eré lókun yìí. Ó ti gbàgbé tí àwọn babaláwo sọ fún òun pé má ṣe ojú kòkòrò, má ṣe ọ̀kánjúà, ṣọ́ra fún obìnrin. Ọlọ́ọ̀bà pé òun dákun arẹwà, òun nífẹ̀ẹ́ rẹ̀, ẹni tó ṣẹ̀ṣẹ̀ pàdé, òun nífẹ̀ẹ́ rẹ̀, òun ṣe gbá fún ọ, òun ṣàwó fún ọ pẹ̀. Onífẹ̀ẹ́ òun, onílàṣẹ ìlú orí àwọn náà ń sọ fún onífẹ̀ẹ́ òun. Òun ọmọ sọ́ọ̀mọ mi bìkan tẹ́lẹ̀ lóun ọmọ, ṣùgbọ́n ojú òun àti ẹ̀sìn jọ ṣe mẹ́rin. Òun ti mọ̀ pé olólùfẹ́ òun ní ọ̀jẹ̀, òun fẹ́ fẹ́ ni, òun ò lè. Ní Lákíọ̀ ló bá kí ẹ̀bẹ̀ mọ́lẹ̀ lásàsán ọ̀kánjúà ìwọra tó ní ó níyàwó lé ọlọ́mọ ńlé. Lákíọ̀ eré lókun sọ fún un pé tọ́ọ̀bà wá fẹ́ òun, ó tẹ̀lé òun lọ ilé bàbá òun ò lè gbé ilé ọkọ òun. Ilé bàbá òun ni lòun àtijọ́ máa gbé látijọ́ máa fẹ́ra. Ó ní kò sí gbogbo nǹkan kí nǹkan tó bá ti ní kó òun ṣe lòun ṣe. Ó fẹ́ràn rẹ̀. Ọba mú lọ ilé lọ́dọ̀ bàbá rẹ̀. Ó rí gbogbo àwọn nǹkan mèremère tó rẹwà. Gbogbo àwọn nǹkan mèremère tí wọ́n fi ajé ṣe. Ajé làwọn eléyìí tó fi ń dára lólé. Inú èrè inú Lákíọ̀ ti dùn pé òun ti débi tó òun ti là báyìí. Ibi tó òun ti lówó rí, òun ti soríire. Inú rẹ̀ ti dùn. Wọ́n jọ ń gbé. Ó mú Lákíọ̀ mú lọ sọ́dọ̀ bàbá rẹ̀. Nígbà Ọlọ́run fẹ́ fi ọmọ ní òun fẹ́ fẹ́ ni, òun fẹ́ràn rẹ̀, ó fẹ́ fẹ́ ọmọ òun ọ̀wá ní lọ ọ̀tá inú ilé báyìí lọ́dọ̀ mi lẹ́tọ̀ọ́ máa gbọ́. Ntẹ́ ẹ̀ máa jẹ, ntẹ́ ẹ̀ máa mu, ẹ̀ sì jọ máa gbé ìgbé àlàáfíà ń bẹ òun kò sí wàhálà, òun ti ṣe tán. Sẹ́ni àkàn tí ó béèrè òun. Ìgbà tó yá, bàbá eré lókun ọ̀sàdúrà fún ó sì súre fún Lákíọ̀ bí ti ń lọ inú ilé kan sínú ilé kan. Inú wọn ń dùn, wọn jọ ń gbé, wọn jọ ń yọ̀. Bàbá eré lókun ọ̀dà Ifá olókun Sẹ̀rín Adé. Àwọn babaláwo Ifá yìí bàbá yìí ọláàrí ò ní rùn, ọláàrí ò tún máa lọ wájú sí i. Àlejò kan ń bẹ tó wọ̀ sínú ilé rẹ̀. Àlejò yìí òun ló wọ́n ẹbọ, òun lè fi ṣohun ètùtù kí n tọ́láàrí òfin ní parun tí nǹkan yóò fi máa lò òkè sí. Tí nǹkan òfin ní ṣe tí òfin ní ṣe ọmọ rẹ̀ ọlálejò. Tí ẹ ti gbàgbé pé ẹnìkan ń fẹ́ ọmọ òun tí wọ́n jọ ń gbé ní àlejò. Ibẹ̀ ẹni eré lókun ló ti lọ kí bàbá rẹ̀. Bàbá mi àpò ojúmọ́ àná. Àwọn dáfá láàárọ̀ ènìyàn babaláwo wá lálejò ń bẹ lọ́dọ̀. Wọ́n ní àlejò ń bẹ nínú ilé ọkọ òun. Ọya ẹ lọ òkè wá. Wọ́n bá pè dé. Wọ́n ti dì lápá ìyàká. Wọ́n ní bẹ́ẹ̀. Ṣé wọ́n ní oní ọfẹ́ fẹ́ ọmọ òun? Wọ́n fẹ́ fi ṣe ìdánwò ráńpẹ́ fún. Bóyá ó nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́. Àbí ìwà ìwọra ìwà ọ̀kánjúà. Àbí nítorí pẹ̀lú rẹ̀ ló fẹ́ máa gbé pẹ̀lú ẹ̀. Ọlọ́fẹ́ fẹ́ ọmọ òun. Gbà ó. Ó ní òun olóhùn ọ̀fẹ́ o. Ríré lórí òun wá o. Kì í sáyà mi. Ọ̀nà ńlá gbé pàdé kì í ṣe aya mi o. Ríré ni òun rí wọ wá. Ìwọ lójú àwọn babaláwo. O lè sọ pé àwọn
àwọn ọ̀dọ́ fẹ́ra àwọn ọ̀dọ́ jẹ́ ó ní ríré lórí òun wà ní lákì ọlọ́ba ti ìjà sàbọ́nú ó ní ríré lórí mi wá o kì í sáyà mi ọ̀nà ńlá gbé pàdé o kì í sáyà mi èrè lókun náà bá dà lóhùn ó ní igi tẹ́rẹ́ yẹ bó òṣùmàrè yọ̀run igi tẹ́rẹ́ yẹ bó òṣùmàrè yọ̀run ẹ̀yin aróge má ṣẹ́jú àjàgà lọ́rùn ẹ. Kí ni Ifá yìí ń kọ́ wa? Kí ni ìtumọ̀ Ifá yìí? Tí a bá wò bí Ifá yìí ṣe lọ, ó jẹ́ kí a mọ̀ pé ìwà ojú kòkòrò, ìwà ìwọra kò dáa. Ìwà kí á rí nǹkan, ó jẹ́ pé gbogbo tá a bá ti rí kó ṣàjẹ́ tẹni ni kò dáa. Ìwà ìnítẹ̀lọ́rùn kò dáa. Ìwà kí á má gbọ́ ìkìlọ̀ kò dára. Ifá yìí sọ fún wa pé kí á má lójú kòkòrò. Ní tí ó padà ṣẹlẹ̀ sí Lákìọ̀ níbi Ifá yìí ni wípé wọ́n di Lákìọ̀ lápá ìyáká. Ojú rẹ̀ ni wọ́n ti yọ idà, ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti kì bá. Látàrí ojú kòkòrò pé ó ti rí ibi tí ó ti rí bí ọlá, ti rí ibi tí ó ti máa jẹ, tí ó ti máa mu lọ́fẹ̀ẹ́. Ifá Ọ̀rúnmìlà wọn ò ní jẹ́ kí a fọwọ́ ara wa ṣera wa o. Àní Jésù fún ayé o. Èyí ni ọ̀rọ̀ ìsítí tí ọ̀sẹ̀ tí a bá wa sọ. Ẹ̀là ìbọ̀rí, ẹ̀là ìbọ̀rí, ẹ̀là ìbọ̀ ṣíṣe. Ìṣẹ̀ṣe wa kó má parun o. Ìṣẹ̀ṣe wa kó má parun. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ fá lábò Olódùmarè. Ìṣẹ̀ṣe wa kó má parun. Ìṣẹ̀ṣe TV.